sánú àbáyọ mọ́ aṣọ ìmọ́lẹ̀ traditional global ní kó wá aṣọ ìmọ́lẹ̀ o tókùnkùn ayé rẹ̀ ọ̀rọ̀ ayé rẹ̀ kò rí ẹ mọ́ aṣọ ìmọ́lẹ̀ ní kó wá àìsàn ló ń bá ọ fínra aṣọ ìmọ́lẹ̀ ní kó wá tewétegbò ni wọ́n lò aṣọ ìmọ́lẹ̀ ní kó wá láti ṣètọ́jú rẹ̀ aṣọ ìmọ́lẹ̀ ní kó wá. Àtùmọ́lẹ̀ traditional global ògbóǹtagì iléeṣẹ́ ìṣègùn ìbílẹ̀ tí ń fi wí àtẹ̀gbò ṣètọ́jú ọmọ ẹ̀dá ká ṣàyẹ̀wò fún ni mọ bí àrùn tàbí àìsàn sá sí lágọ̀ọ́ ara ká sì fi wí àtẹ̀gbò ṣèwòsàn ẹ̀ Ọlọ́run ló fún wa ṣe kì í ṣèyàn onírúurú àwọn òògùn wa láti pèsè lọ́nà ìgbàlódé tí ó rọrùn láti lò bá a ṣe lólómi ńlá ní powder tá a sì ní capsule ọ̀kan ní HCG herbal mixture tó ń ṣiṣẹ́ fún ìtọ̀ ṣúgà tá a mọ̀ sí diabetes eléyìí tó lè máa ṣàkóbá fọkùnrin àbóbìnrin HCG yẹn gbẹlura kí wòsàn dé HCG herbal náà wà fún ìtọ́jú àrùn kíndìnrín ọṣẹ awẹ́bídànù fún gbogbo èèyàn láti bọ́ nínú ìṣòro ayé ọ̀kan ní SH herbal mixture tó ń ṣiṣẹ́ fún hypertension tá a mọ̀ sí ẹ̀jẹ̀ ríru àti àìróorun sùn gbogbo ẹni tó ń fẹ́ ìgbéga lẹ́nu iṣẹ́ ọṣẹ ìgbéga wà nílẹ̀ bá mú ìgbéga bá wa lẹ́nu iṣẹ́ àti lẹ́nu okòwò wa ọṣẹ asọbidire ọṣẹ àṣírí bíbò ọṣẹ gbẹ ìtọ́ mi fún mi ọṣẹ aṣínà owó ọṣẹ arọ́bí ọṣẹ ìtajà ọṣẹ ìyọnú tó fi mọ́ gbòó jìgìjìgì abajin Àtọ̀mọ́lẹ̀ traditional global ní ẹ̀kọ́ sí ní nọ́mbà 4 Rasheed Ọlọ́runlógbó close Matogo Ogun State ẹ máa pe 09134786742 tàbí 07012477085 Àtọ̀mọ́lẹ̀ traditional global ló pé. Mo kí gbogbo ẹ̀yin èèyàn mi nílẹ̀ kóòtù òjìrì àti káàkiri àgbáláyé pé àtúnkùjọ́ méjì mẹ́ta o àkú dédé àsìkò yìí ní gbogbo ibikíbi tí ẹ ti ń gbọ́ mi. Ìtanijí tí à ń tara ẹni jí nílẹ̀ kóòtù òjìrì náà ni a tún gbé wá ní òní. Kí ni tí a sọ̀rọ̀ lé lórí lẹ́ni náà ni kí ni ọ̀nà àbáyọ láti di ẹni tí ó jẹ́ ènìyàn tí ó níláárí nínú ayé. Ọ̀nà àbáyọ fún ẹ̀dá láti níláárí nínú ayé ó pọ̀ púpọ̀ nítorí pé Olódùmarè ọba dániwáyé ó nífẹ̀ẹ́ àwa ẹ̀dá ó sì dá oríṣiríṣi nǹkan fún ìwúlò àti tẹ̀síwájú nínú ayé fún wa. Ọ̀nà àbáyọ àkọ́kọ́ náà ni kí ẹ̀dá ó kọ́kọ́ ṣe àwárí ara ẹ̀ nínú ìrìn àjò ayé. Nígbà tí ẹ̀dá bá ní ìṣòro kan sí kejì kí wá ní ọ̀nà àbáyọ fún láti níláárí náà ni pé ká kọ́kọ́ ṣe ìwádìí ní ìlànà ìbílẹ̀. Kí ni ogun tó ń jà á? Ṣé ẹni tí Olódùmarè kọ ajé mọ́ ni? Ṣé ẹni tí Olódùmarè kọ ọlà mọ́ ni? Ṣé ẹni tí a kọ ire gbogbo mọ́ ni? Lẹ́yìn tá a bá ti mọ eléyìí tá a ti rí pé ẹni tó Olódùmarè kọ ire gbogbo mọ́ ni kí wá ní ìhun ẹbọ kí ni ìhun ètùtù? Á dàfá lórí ọ̀rọ̀ ẹ̀ á ṣe ètùtù tú sílẹ̀ á ṣe gbogbo àwọn ẹ̀tọ́ tó bá yẹ ká ṣe fún. Lẹ́yìn tá a bá ti ṣe eléyìí Olódùmarè nífẹ̀ẹ́ àwa ẹ̀dá nínú ayé púpọ̀ púpọ̀ débi pé ó dá oríṣiríṣi oníranran nǹkan sínú ayé ní ìlànà ìbílẹ̀ láti fi ṣe àgbéga àti ìtọ̀nà síwájú fún ẹ̀dá láti níláárí nínú ayé. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ nínú àwọn agbára tí ó ń bẹ nínú òde ayé tí Olódùmarè dá fún wa nílẹ̀ adúláwọ̀ àwọn bàbá wa mọ̀ ni wọ́n á pa àwọn kan ní àwúre ọlà wọ́n á pa àwọn kan ní àwúre ìkọ́lé wọ́n á pa àwọn kan ní oṣó ọlà wọ́n á pa àwọn kan ní oṣó ìkọ́lé oṣólẹ̀ tá a fi ń ra ọkọ̀ oṣólẹ̀ tá a fi ń níláárí oṣólẹ̀ tá a fi ń àrìnàkó ọlà oṣólẹ̀ àánú oríṣiríṣi àwọn nǹkan wọ̀nyí ni Olódùmarè dá fún ni lóde ayé fún ìwúlò àwa ẹ̀dá. Níwọ̀n bàgbà tí ẹ̀dá ò bá ti wá ní ìṣòro kankan nínú ara tí jẹ́ bí ìdíwọ́ tí ara bá mọ́ àwọn iṣẹ́ Ifá wà nílẹ̀ adúláwọ̀ tó já sí pé Olódùmarè fún wa tó yẹ pé tá a bá ṣe fẹ́ dà nínú àwọn ẹ̀dá tó Olódùmarè kádàrá pé yóò níláárí láyé láì ní lọ ṣoògùn owó láì ní pààyàn láì dẹ̀ ní fi ẹ̀jẹ̀ èèyàn kankan ṣe tutù tó jẹ́ pé lára ewé àti gbà táwọn nǹkan ẹranko igbó ni tó já sí pé tí wọ́n bá ṣiṣẹ́ Ifá irú Ifá tá à ń wí fún ẹ̀dá nínú ayé àwọn Ifá ọlà àrìnàkò tá a fi ń níláárí láyé ni tẹ́dà fi ń kọ́ ilé 9 láyé nínú ìfẹ́ tí Olódùmarè ní sí wa nìyẹn tó já sí pé ẹ̀dá ó kọ́ ilé oríṣiríṣi alárànbarà yóò sì pé ọ̀nà 9 nínú ayé ó lè má jẹ́ láàrin ọdún kan ní ó kọ́ o ó lè má jẹ́ láàrin ọdún méjì ṣùgbọ́n ilé 9 ó pé tí wọ́n bá ṣiṣẹ́ ọlà yìí fún ẹ̀dá nínú ara àwọn iṣẹ́ ọlà tí Olódùmarè dá sínú ayé tó fún àwa ẹ̀dá ní ọgbọ́n ìmọ̀ òye lórí ẹ̀. Àti níláárí ẹ̀dá ò ṣòro rárá fún ẹni tó bá mọ̀nà. Olódùmarè má yẹ ká bọ́ sọ́wọ́ àwọn ẹni ibi tí a bá bọ́ sọ́wọ́ àwọn ẹni ibi tí ẹ̀dá bá mọ̀nà débi ọ̀nà tó yẹ kó tọ̀. Àwọn iṣẹ́ Ifá wà tó já sí pé tí nǹkan bá ń dàrú fẹ́ dà láyé tí a fi ń tún ayé tò tá a fi ń tún ìgbésí ayé ẹni tò
tó já sí pé ẹni yóò padà tún ìpín èèyàn sí dáadáa nínú àwọn iṣẹ́ tó Olódùmarè dá fún wa nílẹ̀ adúláwọ̀ náà ni. Àwọn eléyìí a fi ń ṣe ìtanijí fúnra wa ká lè mọ̀ pé Olódùmarè nífẹ̀ẹ́ wa púpọ̀ púpọ̀ ló ṣe dá oríṣiríṣi nǹkan. Àìmọye àwọn ẹ̀dá tí ẹlòmíì ò ní mo fẹ́ gun kọ̀, mo fẹ́ lo mọ́tò, mo fẹ́ ṣe gbá, á dẹ̀ ṣiṣẹ́ Ifá fún, yóò sì dọlọ́kọ̀ láyé láì dẹ̀ ní mọ́kànmọ́kàn, láì ní ba tèèyàn kankan jẹ́ kó tó dọlọ́kọ̀. Ó ṣeé ṣe kí wọ́n kẹ́dà àlàyé kan wò ṣùṣù kó kàn ra ọkọ̀ kó fi ta lọ́rẹ. Ó ṣeé ṣe kó rẹ́ pé ní lórí iṣẹ́ ìṣe ẹ̀ náà ni ó ti rí owó tí ó tùjọ tí ó dẹ̀dẹ̀ ni tí ó lọ́kọ̀ láyé. Lára àwọn iṣẹ́ Ifá ni gẹ́gẹ́ bí ìfẹ́ tó Olódùmarè ní sí àwa ẹ̀dá wípé òun ò fẹ́ ìnira kankan fún wa bí ti wulẹ̀ ó mọ. Ọ̀nà àbáyọ wá pọ̀ lóríṣiríṣi ọ̀nà láti níláárí nínú ayé fún ẹ̀dá láì ní lọ pa ẹ̀dá alààyè jayé àbí láti lọ górí olórí àbí lọ gé ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ tó jẹ́ pé àwọn nǹkan ẹranko yìí náà là á lò tá a máa fi bẹ Olódùmarè tó jẹ́ pé Olódùmarè ó sì ṣe nínú ìrìn àjò ayé. Ṣùgbọ́n èyí tó ṣe kókó tó máa ń fa ọ̀pọ̀lọpọ̀ àìníláárí ẹ̀dá ojú pé bí ẹlòmíì nísìnyí wọ́n ti sọ fún pé kó lọ tẹfá o, kó tẹfá o, tó bá ti tẹfá gbogbo nǹkan yóò máa lọ létòlétò, ṣùgbọ́n kò tẹfá, oògùn ní í ṣe káàkiri. Tírúfẹ́ ẹni bẹ́ẹ̀ bá ń ṣoògùn lásán láì tẹfá tá a ti kọ mọ́ kádàrá yìí yóò kàn wà lójú kan náà bí omi adágún ni. Ṣùgbọ́n ní kété tírú ẹni bẹ́ẹ̀ bá ti tẹfá tí wọ́n wá ń ṣe oríṣiríṣi iṣẹ́ Ifá fún, yóò máa rí i pé ọ̀nà òun á máa là, ire á máa wọlé, owó á máa dé, ọlà ó máa dé, ìfọ̀kànbalẹ̀ ó dé. Ìyẹn ló fi já sí pé àti níláárí ẹ̀dá láyé ó kọ́kọ́ wà lọ́wọ́ orí. Níwọ̀n bá gbà tí ó bá ti wà nínú kádàrá orí wípé ẹ̀dá yìí ẹni tí ó lówó láyé ni, tá a wá fi Ifá tọ̀, a bá fi àwọn ìjogún kan sí kejì tọ̀ láti fi ṣe àbẹ̀wò nílànà ìbílẹ̀ wípé tọ̀ lágbájá yìí nǹkan báyìí tó bá ti ṣe, gbogbo ogun tó ń bẹ lára ẹ̀ yóò túbọ̀, yógun ìdílé ìyá ẹ̀ ní àbógun ìdílé bàbá, àbógun láàrin àwọn ènìyàn. Níwọ̀n bá gbà tí ò bá ti ṣe ọwọ́ ibi kankan lára, tá a wá bẹ̀rẹ̀ sí ní na ọwọ́ àwọn iṣẹ́ fáwọn wọ̀nyí, àwọn iṣẹ́ Ifá ajé lónìrànràn tẹ́dà fi ń níláárí, tẹ́dà fi ń kọ́lé, àwọn iṣẹ́ Ifá ìwọ̀n pábídà kó sọ́bídíré, oríṣiríṣi nǹkan wọ̀nyí l'Olódùmarè dá sínú ayé tí ó sì mú ìnira dání, tí ò mú pé kí ẹ̀dá lọ pààyàn wá. Níwọ̀n bàbá tá a bá ti náwó gbogbo àwọn nǹkan yìí sínú ìrìn àjò ìràwọ̀ ayé ẹni, ó di dandan kírú ẹni bẹ́ẹ̀ káyé ẹ̀ kó padà lójútùú, kó dẹni ọlọ́lá, kó dẹni ọlọ́rọ̀, kó dẹni tí ó débi ìgbéga lásìkò. Nídìí eléyìí ọ̀nà àbáyọ wà lóríṣiríṣi ọ̀nà fún ẹ̀dá láti níláárí nínú ayé. Fún ẹni tó bá mọ̀nà tí ò lọ bọ́ sọ́wọ́ àwọn tí ó lù ní jìbìtì lásán, tó bá ti mọ̀nà pẹ̀lú àṣẹ Elédùmarè àti níláárí ẹ̀dá kò ṣòro tí ò bá ti sọ́wọ́ ibi kankan lára nínú wọn ewé àtegbò, níwọ̀n bá ọgbọ́n ìmọ̀ òye tí Olódùmarè fún wa, tí ẹ̀dá bá lò ó sí ọ̀nà tó tọ́, àti níláárí àti jéèyàn kò ṣòro fún ẹ̀dá nínú ayé. Ṣùgbọ́n èyí tó ṣe pàtàkì náà ni pé ká kọ́kọ́ ṣàwárí ara wa, ká mọrú ogun tí ń dani láàmú. Tí ò bá ti sógun mọ́, nígbà tí ẹ̀dá ó bá fi rin ibùsọ̀ kan sí kejì, yóò pàdé olóore, yóò sì pàdé aláàánú, gẹ́gẹ́ bí àwọn àdéhùn Olódùmarè tó ti ṣe pẹ̀lú wa. Ipe bẹ́ẹ̀ bá ti ń mú orí igbá, tẹ́ mú orí ẹkùn, tẹ́ mú orí ìnàkí, tẹ́ mú ewé àtegbò, tẹ́ ń papọ̀, tẹ́ bá ti ń sọ́dọ̀gùn, òun Ọlọ́run á máa tara ẹ̀ dáhùn. Ó di dandan kírú irúfẹ́ ẹni bẹ́ẹ̀ tó bá ti ń ní ìgbìyànjú àwọn nǹkan wọ̀nyí kí ọ̀nà ẹ̀ kó sì máa là sí dáadáa. Nídìí eléyìí Olódùmarè nífẹ̀ẹ́ àwa ẹ̀dá púpọ̀ púpọ̀ torí pé ó dá gbogbo nǹkan fún ìwúlò fún ìrìn àjò àti níláárí nínú ayé fún wa. Àfẹ́ni tó bá kọ̀ tí ò bá lè rìn, tó bá jẹ́ kí ẹ̀sìn kan àbí kejì kó bò òun lójú, tàbí káwọn ẹlẹ́sìn kan kí wọ́n máa tàn jẹ pé má léwé má légbò. Ẹ jẹ́ ká ti bí kan wò, àwọn tábìlẹ̀tì tá à ń lò yìí lásán kí ni wọ́n fi ṣe? Ṣèbéwé àtegbò ni. Nígbà tá a bá wá ń tanra wa jẹ tá a láàní léwé àní légbò torí ẹ̀sìn kan sí kejì, ẹ̀rí pé ń ṣe lọ́ta wa kan máa wà lójú kan náà bí omi adágún. Gẹ́gẹ́ bí mo ṣe máa wá ń sọ fún ìtanijí ọmọ ilẹ̀ Yorùbá káàkiri àgbáyé, gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjíire, ẹ má yẹ ká gbàgbé àṣà àti ṣe wa, ẹ má jẹ́ ká rí ẹ̀sìn ìbílẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀sìn àrísá, ẹ̀sìn tínú Olódùmarè dùn sí ni. Níwọ̀nba ìgbà tó o bá ti ṣe bí tó o ti ṣèkà, ó di dandan kí Olódùmarè kó máa ṣègbè ire gbogbo fún yàn. Tó o dẹ̀ ti rìn lọ́nà ẹ̀bùrú, ọ̀nà ẹ̀bùrú náà ni pé ká lọ máa górí olórí, ká máa gẹ́sẹ̀ ẹlẹ́sẹ̀, ọ̀nà ẹ̀bùrú ni. Àwa kì í bá yàn rìn. Tó o bá ti rìn lọ́nà ẹ̀bùrú, tó yẹ pé lọ́nà tó tọ́ ló bá fi rìn, ó di dandan kó Olódùmarè kó sọ ẹ́ di ọlọ́rọ̀ àti ènìyàn àtàtà lóde ayé. Nídìí èyí ọ̀nà àbáyọ sí òkè ìṣòro ẹ̀dá láti níláárí náà ni pé kó kọ́kọ́ ṣàwárí ara ẹ̀, kó tọ́jú ara ẹ̀, kára ẹ̀ kó mọ́, kó wá fi àwọn àwúre ọlà tó bá ìgbà mu kó bẹ̀rẹ̀ sí ní fi ṣọlá nínú ayé. Látara eléyìí Olódùmarè á kọ́nẹ́ẹ̀tì ẹ̀ máwọn èèyàn ńláńlá tó ní tara wọn tí ó ti ara wọn di ènìyàn ọlọ́rọ̀ lóde ayé. Nídìí èyí àdúrà wa gbà, ẹ má yẹ ká gbàgbé àṣà àti ṣe ilẹ̀ wa. Olódùmarè dá ewé àtegbò fún ìwúlò àti ìwòsàn ọmọ aráyé. Ẹ má yẹ ká jẹ́ kẹ́sìn kankan kí wọ́n fi tàn wá jẹ. Má ṣe bí má ṣe kà,
má ṣàbúrú nìkan lolódùmarè lòdì sí. Láti tọ́jú ara ẹni inú olódùmarè dùn sí púpọ̀ púpọ̀. Tó ó tún dìgbà kan náà a tún máa ríra ire o.